Aláròyé máa wí o. Láti ìlú Èkó ni Àkàndé ti ń gbé ayédèrú owó lọ sípínlẹ̀ Ọ̀ṣun. Bí kì bá ṣe pé ọwọ́ àwọn agbófinró tètè tẹ ọ̀kan nínú àwọn ọ̀bàyéjẹ́ ẹ̀dá náà ni àìmọye oníṣẹ́ ọwọ́ àti oníṣòwò ni wọn ìbá pàdánù èrè pẹ̀lú ojú owó tó yẹ kí wọ́n rí nídìí iṣẹ́ wọn sọ́wọ́ àwọn oníjìbìtì tó ń gbé ayédèrú owó kiri tí wọ́n bá kó sọ́wọ́ wọn. Ṣùgbọ́n òfò tí ìbá ṣe àwọn èèyàn wọ̀nyí ré wọn kété pẹ̀lú bí àwọn ọlọ́pàá tó ń mójútó ìgbòkègbodò àwọn nǹkan irinṣẹ́ lójú pópó ṣe tẹ ọkùnrin kan tó ń jí Àkàndé pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ayédèrú owó náírà. Ọkùnrin awakọ̀ náà tó lọ́wọ́ tẹ̀ pẹ̀lú ìdí ẹrù owó agánrán ṣùgbọ́n tó jẹ́ pé kìkìdá ayédèrú ní gbogbo ẹ̀ pátá. Mílíọ̀nù kan náírà ni wọ́n pe owó ọ̀hún. Òun làwọn òṣìkà èèyàn wọ̀nyí ìbá fi máa rajà tí wọn ìbá sì máa gba ṣẹ́ǹjì owó gidi lọ́wọ́ àwọn òǹtajà náà tí àwọn onítọ̀hún kò sì ní mọ̀ pé kì í ṣe owó gidi ni wọ́n ná fún wọn. Nígbà tó ń fìdí ìròyìn múlẹ̀ nínú àtẹ̀jáde tó fi ṣọwọ́ sí àwọn oníròyìn lọ́jọ́ àbámẹ́ta sátidé 30 oṣù kẹjọ ọdún 2025 yìí, alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ọ̀yọ́ CSP Adéwálé Òṣìfẹ̀sọ sọ pé ní nǹkan bíi aago 9:15 alẹ́ ọjọ́ Ẹtì Friday ọjọ́ 29 oṣù kẹjọ ọdún 2025 yìí lọ́wọ́ tẹ ọmọkùnrin náà. Gẹ́gẹ́ bó ṣe sọ, àwọn agbófinró ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n ń ṣọ́ ojú ọ̀nà Ìbàdàn sí Èkó ni wọ́n dá ọmọkùnrin náà dúró tí wọ́n sì bá ayédèrú owó nínú mọ́tò rẹ̀ nígbà tí wọ́n yẹ inú ọkọ̀ rẹ̀ wò. Ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Sienna ọ̀hún tí nọ́mbà rẹ̀ jẹ́ FKJ 443YG ló ń ti Èkó lọ sílùú Òṣogbo, ṣùgbọ́n nítorí pé ara fọ àwọn ọlọ́pàá tó dá dúró sí ìyẹn ló jẹ́ kí wọ́n farabalẹ̀ yẹ inú ọkọ̀ rẹ̀ wò dáadáa tí wọ́n sì fi rí i pé ẹrù tó lòdì sí òfin wà níbẹ̀. Ẹgbẹ̀rún kọ̀ọ̀kan náírà pẹ̀lú àpò méjì àbọ̀ àti igba náírà ni wọ́n dì sínú ọ̀rá kan báyìí. Nígbà tí wọ́n sì ka owó yẹn wò, mílíọ̀nù kan náírà ló jẹ́. Nígbà tán bi í léèrè ohun tó ń fẹ́ fi owó náà ṣe, ọmọkùnrin sọ pé ẹnìkan ni wọ́n ní kí òun lọ gbé fún àti pé òun kò mọ̀ pé owó ni wọ́n kó síbẹ̀ tó rí rẹ́gírẹ́gí bẹ́ẹ̀ sínú ọ̀rá. Ìpara ni wọ́n pè fún òun. Pabambarì ọ̀rọ̀ rẹ̀ ni pé ó ní òun kò mọ ẹni tí wọ́n rán òun níṣẹ́ òun rí, bẹ́ẹ̀ lòun kò mọ ẹni tí wọ́n ní kí òun gbé fún pàápàá mọ́. Iṣẹ́ owó lásán ni òun ṣe ní tòun. Ojúṣe tòun kò sì ju pé kí òun gbé ẹrù náà láti Èkó lọ sí Òṣogbo lọ àti pé ìpara lásán ni wọ́n sọ pé ó wà nínú ẹrù ọ̀hún kì í ṣe owó. Àtìmọ́lé àwọn ọlọ́pàá lọkùnrin náà sì wà títí di àsìkò tí à ń kóròyìn jọ níbi tán ti ń fi ìbéèrè pò nífun pọ̀ láti mọ ibi tí ayédèrú owó ọ̀hún ti wá àti ọ̀nà tí wọ́n gbà ṣe é. Ọláwálé Àjàó ló ṣàkójọpọ̀ ìròyìn fún Aláròyé online television. Akin Akínníyì ló kà á sétígbọ̀ọ́ yín.